èèyàn Tajudeen ni àgbẹ̀dẹ ògùn ló gbowó àríyé fọmọ lọ́kọ̀ọ̀kọ̀ ògùn ni èèyàn jàǹgbẹ́ bàbá mi tọ́jú. lọ́lọ́lọ́ ló fún sa ìdìlọ́gbọ́n eré bàbá lòkè ló fún sa ìdìlọ́gbọ́n orin ṣọ́ra ló ń tó fún sa ìdìlọ́gbọ́n mọ́nì gbogbo owó kó tó fún sa ìdìlọ́gbọ́n eré gbogbo mi kó tó fún sa ìdìlọ́gbọ́n eré ó kàn wú kó fún sa ìdìgan ló ṣe fún. bálá báwọn náà yẹ pé kí lóṣù pọ́npọ́n náà tó láti yẹ mi wọ́n ní ìgbẹ́jọ́ ló fẹ́ òrò kí ló fẹ́ tó bá dáṣà kí lóṣù pọ́npọ́n náà o ọ̀pọ̀ èèyàn ló máa fún ẹ lésì ìwé ló bá dorí nínú lórí ìṣèdọ̀kọ́ ẹ ló bá nílò má fi ẹ lo àlùjọ. èèyàn sílù mi ẹrù nìyàn o torí kò ṣe má nì dandan sáré káfí ọ̀sán ọbẹ̀ torí wọ́n sílù ọba ìlú kọrin ṣẹ́rí kókó gbajúgba jàṣà lòun sáàni sílẹ̀ náà yà á mọ̀ òjò ìbùsùn ọmọ yẹnu náírà máa wà aṣọ àdìgún àtàláyọ̀ pẹ̀lú bàbí kàmọ́lì bọ́sì lẹ́sọ̀dì kó máa yẹ ìwọ̀n ṣòdì ọdún tó láwọn eléyìí náà gbogbo oṣòdì ká lólórí ló ń bá ní ṣe ìbáṣepọ̀ ní ọ̀hún àti lójú ti pẹ́ orí ló ń bá ní ṣe ìbáṣepọ̀ ní ọ̀hún àti lójú ti pẹ́. lólórí ló ń bá ní ṣe ìbáṣepọ̀ ní ọ̀hún àti lójú ti pẹ́ orí ló ń bá ní ṣe ìbáṣepọ̀ ní ọ̀hún àti lójú ti pẹ́. olówó akẹ́yà iná olówó akẹ́yà iná ọmọ Ìbàdàn nílẹ̀ olúyọ̀lẹ̀. mo kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà tá a wà ní ibi ìbàyí lọ́jọ́ òní tí à ń ṣe ayẹyẹ ìkẹyìn fún ìyá wa tí wọ́n lọ nínú Olúwa ìyá wa Alhaja Princess Hafsat Adéyínká Àdùnní ìyá wa tó rè lé ogbóńjọ́sí ọmọ ọlọ́ta odò ọmọ aródẹdẹ wọ́mi ìgọ́mọdé ọmọ àfẹlẹ̀jà ọmọ àfikọ́tù yọjú ẹ̀tẹ́ ọmọ àfipọ́npọ́n yọjú kẹ́tù ọmọ onímùsìn àjínà ọmọ onímùsìn ànádòru ìyá wa tó ṣe bẹ́ẹ̀ tó rè wàlẹ̀ àṣà kọ́lọ́run Elédùmarè kó bá wa tẹ́ ìyá wa sáfẹ́fẹ́ rere iwájú tó dojúkọ Ọlọ́run bá jẹ́ kó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ kó bàjẹ́. ikú ọ̀rọ̀ ìjà àrùn òdòṣù lójijì nìkú. oṣù báyìí ikú ọ̀dọ́jà àrùn òdòṣù lójijì nìkú. ikú ọ̀rọ̀ ìjà àrùn òdòṣù lójijì nìkú. Adéyínká Hafsat lọ́lọ́ àṣẹ lójijì nìkú. ikú ọ̀rọ̀ ìjà àrùn òdòṣù lójijì nìkú. iná ti sọ̀kalẹ̀ ó ti wálé pẹ̀pẹ̀. àníṣe ikú ọ̀rọ̀ ọjọ́ àrùn òdòṣù lójijì nìkú. ikú ọ̀rọ̀ ọjọ́ àrùn òdòṣù lójijì nìkú. ẹni máa kúlẹ̀ ní o.
kò lè mọ̀ pé òun lọ́fẹ̀ẹ́ nípò apapòdà ni ikú ọ̀nà ìjà àrùn òdòṣù lójijì níkú. ẹnu máa kú lọ́la kò lè mọ̀ pé òun níkú fẹ́ẹ̀ nípò apapòdà ni ikú ọ̀nà ìjà àrùn òdòṣù lójijì níkú. ẹni máa kú lọ́la kò lè mọ̀ pé òun níkú fẹ́ẹ̀ nípò òun apapòdà ni ikú ọ̀nà ìjà àrùn òdòṣù lójijì níkú. Nọ́ọ̀fin lámì tí ó rí lọ́la Yorùbá ń pòwe pọ́ńdọ̀ṣù mẹ́fà ó ti gbàgbé kú. Ikú ọ̀nà ìjà àrùn òdòṣù lójijì níkú. Nọ́ọ̀fin lámì tí ó rí lọ́la Yorùbá ń pòwe pọ́ńdọ̀ṣù mẹ́fà ó ti gbàgbé kú. Ikú ọ̀nà ìjà àrùn òdòṣù lójijì níkú. Yorùbá pẹ̀lú òye wọ́n tún ní ẹni máa jẹ́ òwò. Yorùbá gbàgbọ́ wípé òun ló lè túmọ̀ jọ kú. Ikú ọ̀nà ìjà àrùn òdòṣù lójijì níkú. Thank you. Yorùbá pẹ̀lú òye Yorùbá pẹ̀lú òye wọ́n tún ní ẹni máa jẹ́ òwò. Yorùbá gbàgbọ́ wípé òun lélẹ̀ túmọ̀ jọ kú. Ikú ọ̀nà ìjà àrùn òdòṣù lójijì níkú. Ìwà màlúù ní ìdálù jẹ́nà. Ẹ̀sìn lọ́gbẹ́ ni dẹ́pọ̀ tó kárí kì í yá ọmọ. Ọlọ́run ẹ̀kú ọ̀gá làákàkú àìsí. Bọ̀rọ̀ kìnnì ní ọlọ́run àkùkù sẹ́ni sí òní ìwú.
dẹ́yìn ká fúsàfì o. Adùnní lọ́la ṣàjọ àrẹ máa bọ̀ o. Afusa Adùnní dẹ́yìn ká wà lọ sí i. Adùnní afusa dẹ́yìn ká wì í. Dẹ́yìn ká ò lọ́la ṣàjọ àrẹ máa bọ̀ o.